أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إن الحمد لله نحمده ونشكره ونستعينه ونهتديه ونعوذ به من كل شرور أنفسنا ومن كل سيئات أعمالنا، إنه من يهد الله فلا مضل له ومن يضلل فلا هادي له. أشهد أن لا إله إلا الله وحده لا شريك له، وأشهد أن محمدا عبده ورسوله. أما بعد، إن أصدق الكلام كتاب الله، وخير الهدي هدي محمد، وشر الأمور محدثاتها، إن كل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار، نعوذ بالله من ذلك. أرقى فún Ọlọ́run, ìkẹ́ Ọlọ́run, ọlá Ọlọ́run kó bá Ànábì wa Muhammad sallallahu alayhi wa sallam, látara Ànábì kárí gbogbo àwọn sọ̀hábà. Abẹ́ Allah subhanahu wa ta'ala kí ó bá wa ṣe dáadáa fún wọn. Ará lọ́kùnrin àti lóbìnrin, lọ́mọdé àti ní àgbà, gbogbo àwọn bàbá tí wọ́n ti lọ, Ọlọ́run a bẹ̀ ẹ́, má ṣàì bá wa ṣe àforíjìn fún ẹnìkọ̀ọ̀kan wọn. Àwọn tí wọ́n wà láyé, Ọlọ́run bá wa san wọ́n lẹ́san dáadáa. Látara àwọn tí wọ́n ti lọ àtàwọn tí wọ́n wà láyé, Ọlọ́run ọba má ṣàì ṣe àwa náà lẹ́ni ire, jẹ́ káwa náà rí bí ire sọ̀kalẹ̀ sí. La hawla wala quwwata illa billah. Ará lọ́kùnrin àti ní obìnrin, lónílé lálejò, lọ́mọdé lágbàlagbà, akíra wa ní kíkí ọlá, ní kíkí ọlá, kíkí tá máa kíra wa níjọ́ gbíndà al-qiyamah pé salamu alaikum wa rahmatullahi wa barakatuh. A rí pé ó tójọ́ mẹ́ta léyìí tí mo ti ṣe live program gbẹ̀yìn. Èyí tèmi ń bá káàkiri nísìn kọ́lọ́n kó bá wa fi àlùbáríkà sí ni. Àmọ́ nígbà tó já sí pé ẹ̀sìn náà la wá ṣe láyé, ọ̀rọ̀ tó bá dẹ̀ ti jẹ́ títí tẹ̀sìn, kò sí bá a ṣe fẹ́ gbọ́ ta fẹ́ métí kò ń bẹ̀. Ta bá métí kò ń bẹ̀, tọ́kàn wa náà bá kú ń bẹ̀, wallahi tallahi summa billahi al-azim, alkiyama wa ló kú ń bẹ̀ yẹn nìyẹn o. Alkiyama wa òun ló kú ń bẹ̀ yẹn nìyẹn. Mo rí fídíò tí àfáà ṣe lórí ọ̀rọ̀ àwọn ọmọ Yahoo. Mo dẹ̀ wo fídíò yẹn fúnra ara mi, mo wò láti ìbẹ̀rẹ̀. Àgbọ́yé tèmi wá gbọ́ ń bẹ̀ ló jẹ́ kí n jáde.
àgbọ́yé tèmi lórí fídíò yẹn ni pé àkọ́kọ́ message pé gbogbo wa là ń ṣe yahoo èmi ò ṣe o lóòótọ́ àfáà padà ṣàlàyé àwọn ọ̀nà tó ní kálukú ń gbà ṣe yahoo títí ẹ̀ àmọ́ èmi gbogbo àwọn ọ̀nà tí wọ́n kà kalẹ̀ yẹn èmi ò ṣe àwọn kan ń gbowó láti Saudi wọ́n ń kọ́ mọ́ṣáláṣí wọ́n ń ya fọ́tò mọ́ṣáláṣí wọ́n á gbowó ẹran ọdún wọ́n á ya fọ́tò ẹran ọdún àwọn kan wọ́n ká gbogbo ẹ̀ èmi ò ṣe àfáà dẹ̀ sọ pé nínú fídíò yẹn pé gbogbo ẹni tó bá jẹ́ àfáà tó bá jáde lórí ọ̀rọ̀ yìí àfáà kọ̀ọ̀kan tó bá ń jáde lórí ọ̀rọ̀ yìí àwọn á máa sọ ibi tó ní kálukú kù sí ẹ̀yin wá pa mí ṣé àpébọ nìyẹn ní ká bá má lè jáde sọ̀rọ̀ ni àbí báwo so irú èmi ń sìn èmi tiẹ̀ tí ń wẹ́ni tó máa sọ ibi tèmi kù sí látijọ́ yìí so bóyá àfáà lè jáde èmi ti jáde báyìí èmi náà fẹ́ gbọ́ ibi tèmi náà kù sí o tẹ́yìn rí i pé mo ti ń ṣe yahoo yahoo èmi ń gba fíṣẹ̀bílì láì fáwọn èèyàn nínú Ramadan oúnjẹ àwọn aláìní ṣé yẹn lèmi fi ń ṣe yahoo yahoo ẹ lè jáde ẹ analyse ibi tí mo bá ti ṣe yahoo lórí ẹ̀ ẹni tí kí náà ń pè tó bá nídìí ìrànlọ́wọ́ a lot of àwọn ọ̀nà tá a fi ń gba owó lọ́wọ́ pọ́blíkì tá a fi ń ná fáwọn aláìní anything that has to do with charity I'm also engaged in it so ibi tẹ́mi bá ti fall victim nínú ọ̀rọ̀ yẹn ẹ jọ̀ọ́ ẹ gbé mi jáde kẹ́ bá mi gbìyànjú àti sọ̀rọ̀ lórí ẹ̀ ẹlẹ́ẹ̀kejì àáfàá ò mú ẹ̀rí kankan wá lórí ọ̀rọ̀ yahoo pé wọn ò ní wọná àyà Kùránì ẹyọ kan báyìí tó sọ pé ẹni tó bá jẹ ẹ̀tọ́ ẹlẹ́tọ̀ọ́ kò ní wọná àáfàá ò rí kankan mú jáde àwa máa wá mú ẹ̀rí wá nínú hadith àti Quran inú mi dùn pé àáfàá ti sọ̀rọ̀ pé ẹni tó bá rí ẹ̀rí ọ̀rọ̀ táwọn sọ kó jáde wọ́n fún wa láǹfààní bẹ́ẹ̀ pé kó tún lè gbọ́ yé dáadáa wọ tó bá gbọ́ tó bá wo fídíò yẹn wọ́n sọ pé èèyàn lè máa ké alukura'an kójú ẹ̀ máa lọ síbi ẹ̀rí nǹkan tó ń gangan ń lò fi sọ̀rọ̀ inú mi wá dùn pé alhamdulillah ṣùgbọ́n tá a bá ní tanra wa jẹ ìfẹ́ inú làáfàá fi sọ̀rọ̀ ìfẹ́ inú tọ́rẹ́nìkan ò ní jáde sí gbangba nínú ẹni ire tó ń pe àwọn èèyàn kúrò lójú ọ̀nà àánú tó fẹ́ jẹ́ kí àwọn ẹni ibi kí wọ́n di ẹni ire kó wá jáde kó máa wá sọ̀pọ́ọ̀tì yí pé jìbìtì kò lè gbé èèyàn wọná nítorí pérò ti pọ̀ nídìí jìbìtì èmi kọ́kọ́ máa ń wò ó pé ó dàbí pé ọ̀rọ̀ àfáà ìmọ̀ ni nígbà míì èèyàn máa ń wò ó pé ẹni tó ń sọ̀rọ̀ yìí ọ̀rọ̀ yẹn ò yé ni ṣùgbọ́n eléyìí tọ́pìkì bíi méjì mẹ́ta làfáà tírìtì nínú ibẹ̀ yẹn o bọ̀ eléyìí tó jẹ́ ọ̀rọ̀ alukura'an Allahu akbar Allahu akbar Allahu akbar kẹbíra ní n tó gba gbogbo ayé kan tí ò rújú wípé ìbàjẹ́ ni káwá sọ wípé nítorí àwọn àfáà kó sínú ẹ̀ ẹni tó bá ṣe ìlànà ẹ̀ ẹni tí ẹ pa nígbà tí mò ń ka kọ́mẹ́ǹtì àwọn èèyàn lórí Alif Dawah lénìí nínú ròrí tàfáà ti gbìn nínú mẹ́sẹ̀jì yẹn
kéèyàn máa béèrè wípé ìgbà tó wà ní primary school tí tíṣà yín bá ní kẹ́ san 20 naira tó wá gba 200 naira lọ́wọ́ bàbá ẹ̀ lé ipe yahoo nìwọ náà ṣe fún bàbá ẹ̀ yẹn subhanallah. ẹ wo ìròrí tààfà ti gbé sáwọn èèyàn lórí, ẹ wo iye èèyàn tó máa gbọ́ wá sí yẹn tóun náà máa rí kíní yẹn bí nǹkan tó dá. àmọ́ àlàyé ò kó ọ̀rọ̀, àlàyé ò dẹ̀ kájọ. ẹ̀rí ni pé gbogbo ẹni tó bá ṣe yahoo àti n tó farajọ́ tí ò bá túbá kó dá ẹ̀tọ́ ẹlẹ́tọ̀ọ́ padà kó tó kú, ó máa wọ iná. wàlọ́hìn tàlọ́hìn thumma billahil azim, ẹni tó bá ṣe yahoo abẹ́ni tó lu jìbìtì àáfàá tó ṣe lápímù, gbogbo nǹkan tó bá ń jẹ́ ẹ̀tọ́ ẹlẹ́tọ̀ọ́ téèyàn bá jẹ nǹkan oní nǹkan tó dá padà kó tó jáde láyé, ó máa wọ iná. èèyàn lè pè mí ní pa ọlọ́run o, ṣe mọ̀ pé nǹkan tó máa ń pè àwọn èèyàn nìyẹn. tó bá ti rí ẹni tó já sí pé ẹnìkan ti dé nísìn, ó ti sọ ọ̀rọ̀ ọlọ́rọ̀ pé ó ti sọ̀rọ̀ fún wọn pé ó máa ṣe gbá kò ní wọná. ìwọ tó bá wá jáde tó sọ òdodo pé ìwọ tó kú sórí kíní ò máa wọná, orúkọ kórúkọ náà máa fún ẹ, and I'm ready. ẹ lè pè mí nìkan tó bá wù yín, àfà ò ṣe dáadáa lórí tọ́pìkì yẹn rárá. wàláhì 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 torí ọ̀nà àánú ni. tó bá jẹ́ ni tí ọ̀rọ̀ òye ẹ máa mọ̀, ibi tá a ti máa mọ̀ wípé ọ̀rọ̀ yé àfà ni wípé nígbà tá àfà ń sọ máàna yahoo, wọ́n define ní ẹ̀ tó bá ní nǹkan pa excellent. wọ́n sọ pé yahoo yahoo níbi tó ti bẹ̀rẹ̀, wọ́n sọ fún wa níbi email, níbi gmail, níbi gbogbo àwọn cyber link táwọn èèyàn fi ń connect. wọ́n sọ ní sọ pé ẹni tó bá já àfà tó bá tún rin irú ìlànà bẹ́ẹ̀, orúkọ wo ni wọ́n ń pè é, lúgà wo ni wọ́n ń lò fún. ó ń túmọ̀ sí pé gbogbo onílàákàyè èèyàn gbọ́dọ̀ mọ̀ pé ìntàfà tú ó yé wọn. àmọ́ ìdájọ́ tó ń mú wá ìdájọ́ ọ̀fẹ́ ẹnu ni, ìdájọ́ ọ̀fẹ́ ẹnu ni. ẹ wá wá ìdájọ́ ìfẹ́ ẹnu ni o. alukurani dẹ̀ sọ wípé ní wa amma man khafa maqama rabbihi wa naha nafsa anil hawa fa innal jannata hiya al ma'wa. ẹni tó bá kọ̀ fúnra ẹ̀ níbi ìfẹ́ ẹnu, wa amma man khafa maqama rabbihi, ẹni tó ń páyà pé ìjọ kan òun máa dúró lójọ́, tó wá ń bẹ̀rù pé ìjọ tóun bá dúró wájú Allah subhanahu wa ta'ala, iye èèyàn mélòó ló máa gbọ́ ìdájọ́ tóun mú wá yẹn tó máa tara ẹ̀ sórí ibú. torí gbogbo ẹni tó bá sórí ibú látara wá sí yẹn, tó bá dijọ́ gbèndé àlìkìyà ọmọ tá àfà bá máa dúró rojọ́, àfà máa ro ẹjọ́ àwọn tó sórí ibú yẹn mọ́. gbogbo ẹni tó gbọ́ wallahi mo gbọ́ nínú lecture yẹn, wọ́n lè delete ẹ̀, ó ti wà downloaded. tẹ́nìkan béèrè, ẹni yẹn tún sọ categorically because the program was live, wípé òun ń bẹ̀rù ọlọ́run tẹ́lẹ̀ ni nísìnyí tẹ́ ti wá fi rinlẹ̀ wípé gbogbo ẹni tó bá ṣe kò sí náà kankan tó máa wọ̀, ṣé kò ń kúkú máa wá ṣe lọ. ẹ gbọ́ dáhùn tá àáfàá fún ni. àáfàá sọ pé ọwọ́ ipe tọwọ́ bá tẹ̀ ẹ́, ẹ̀wọ̀n tó bá lọ yẹn náà nìdájọ́ ìyà tó máa jẹ láyé. pé ọwá ń kú ó wá ń lọ sínú náà ẹ kò sí nǹkan tó jọ. ẹ wo ìdájọ́. subhanallah, ìbẹ̀rù ọlọ́run dáńsìn. wípé lẹ́yìn tí tọwọ́ bá tẹ̀
tọ́wọ́ bá tẹ̀ ẹ̀wọ̀n tó bá fún ẹ yẹn ó ti tó nínú ìjìyà tó máa jẹ so pé àwa ń pàdé wájú Ọlọ́run yẹn ó tún wá lọ wọ náà yẹn kò sí nǹkan tó jọ in tó jọ wà torí pé in tí wọ́n ń ṣe yẹn yahoo yahoo yẹn cyber crime ni and anything that carries the word crime has to do with criminal because a crime cannot be executed without a criminal. I'm telling you ẹ lọ wo òfin dáadáa káàfà padà lọ wo òfin. A crime can never be executed without a criminal. That is why ó máa ń hard fún àwọn olófin kí wọ́n tó lè múyàn pé you are a criminal. That is why tí wọ́n máa lo the word suspect because wọ́n mọ̀ yí pé tí wọ́n mú ẹ fún as a criminal yẹn tó bá padà lọ ṣe ìwádìí tó kì í ṣe criminal tó dẹ̀ ti tàgẹ̀ as a criminal ìwọ gan lè sue ìjọba. Ẹ wo adúrú nǹkan bẹ́ẹ̀ yẹn àfáà wá bọ́ sórí mídíà ẹ wá ń sọ wípé lẹ́yìn ìdájọ́ orú àwọn èèyàn bẹ́ẹ̀ yẹn subhanallah wàláì tó bá jẹ́ ìlú tó fi wà ní ìta àfáà ṣe yẹn kò yẹ kó sun ilé mọ́jú. Ọ̀rọ̀ tó bọ́ síta gbangba tó sọ yẹn because kí ni reason ní EFCC nínú ìlú tó bá já sí pé nǹkan yẹn gan kò ní weight. Kí ni tíjọba ṣe ń gbé sínú constitution yìí pé ní irú ẹni tó bá bọ́ sórí mídíà àbó lo any link through any app tó bá ti lè gba nǹkan tí òun ṣe tiẹ̀ àbí dọ́kúmẹ́ǹtì ó present dọ́kúmẹ́ǹtì kan tí dọ́kúmẹ́ǹtì yẹn ò wá genuine débi pé ó wá fi àkàrà mọ́là onímọ́là ẹ̀tọ́ ẹlẹ́tọ̀ọ́ onítọ̀hún ti commit nǹkan tí wọ́n ń pè ní kíni cyber crime. Ṣáàfà ò mọ̀ ni káti ẹ̀ tó lọ sọ́dọ̀ Ọlọ́run Ọba Allah subhanahu wa ta'ala nìkan ṣáàfà ò mọ̀ yí pé nǹkan tó ń jẹ́ cyber crime wà. Ẹni tó bá wà online ẹ bá mi lọ sí Quran 2 verse 188 ẹ bá mi post ẹ Suratul Baqara Yahoo wallahi ó máa wọ iná tí ò bá jáwọ́. Gbogbo ẹ̀dá tó bá kú sórí Yahoo kò lè rí àánú Ọlọ́run níjọ́ gbèǹde àlìkìyámọ̀. Kó fi owó yẹn kọ́ mọ́ṣáláṣí gbogbo ẹni tó bá ń kírun níbẹ̀ wọ́n á máa gbaládá títí wọn tí ò ní dínkù. Àmọ́ kó tún kọ́ mọ́ṣáláṣí yẹn wàláhì aburú Ọlọ́run á tún máa sọ̀kalẹ̀ lé lórí. Kó fi owó yẹn rányàn ní Mọ́kà kójó òun ló lọ Mọ́kà pẹ̀lú owó yẹn àti gbogbo ohun tó jọ ní o Yahoo láfsù lásán ni o èdè ní o. Gbogbo pé à ń gba ẹ̀tọ́ ẹlẹ́tọ̀ọ́ à ń jẹ́ mọ́ tiwa fi ń ṣayé. Ẹ bá mi post ẹ̀ Quran 2 verse 188 Suratul Baqara. Ẹ jẹ́ ká jọ wo nǹkan tọ́lọ́run Ọba Allah subhanahu wa ta'ala tó sọ ń bẹ̀. Yahoo ẹ̀tọ́ ẹlẹ́tọ̀ọ́ wàláhì tó bá háàkì àfà lẹ́ẹ̀kan tó háàkì àkáǹtì àfà táàfà ti bìlífù wípé àárọ̀ ọjọ́ kejì àwọn fẹ́ sanwó skul àbọ̀ délé epo wọ́n wá mú ATM wọ́n fún wọn wípé ẹ yọ owó yín bẹ̀ tó disgrace wọn pé kò sówó ní àkáǹtì wọn lẹ́ẹ̀kan wọ́n á mọ aburú tí Yahoo ń kọ̀ sí. Wọ́n á mọ ìwà ọ̀daràn tó jẹ́ aburú àgbákò tó wà ń bẹ̀. Cybercrime tí wọ́n fọwọ́ rẹ̀ mú ọ̀hún fọwọ́ yẹpẹrẹ mú lágbàńlá ayé kàmáì tí wàá sọ pé lọ́dọ̀ Ọlọ́run. Ìkìlọ̀ ní haramu ni Ọlọ́run kọ̀ kí ló ń jẹ́ haram ìtọ́lọ́run sọ pé ẹ gbúdọ̀ ṣe lọ́lọ́run ní pé ní wala ta'kulu amwalakum bainakum
bilbatil wala gbọ́dọ̀ Quran 2 verse 188 Suratul Baqarah àìrí nìyẹn gbogbo ẹni tó bá sọ yí pé kìí ṣe haramu ta ló sọ pé kìí ṣe haram Ọlọ́run ní wala aharamu ẹ̀ ní qad harama Allahu ala kulli nasi jami'an gbogbo ẹ̀dẹ́ èèyàn ni àti gbogbo àwọn ọ̀nà tí èèyàn fi ń jẹ nǹkan oní nǹkan gbọ́dọ̀ jẹ ogún ológun oògùn olóògùn ó yá ẹ̀kọ́ dà áyà yìí sábàbù nùzúlẹ̀ téèyàn bá lọ wo tafsir in tó gbé sọ̀kalẹ̀ ni wípé àwọn lárúbáwá àwọn náà ń yahoo ara wọn in tá ń pè ní yahoo kò ń ṣe ìsìn ló ṣẹ̀ṣẹ̀ bẹ̀rẹ̀ wọ́n á lọ yá owó wọ́n á wá present document lọ́dọ̀ àwọn lárúbáwá nígbà ayé ànábì Muhammad sallallahu alayhi wa sallam wọ́n á wá present fake document ẹlẹ́rìí tí ò ń ṣe ẹlẹ́rìí ayé àyẹn tún sí wà ní Suratul Baqarah lẹ́yìn lọ́wọ́ kọ́lọ́ tó ṣẹ̀ wá mú òfin tá a bá fẹ́ yára wa lówó wá ẹni tó wá lówó tó bá fẹ́ gba owó lọ́wọ́ ẹnì kejì ìyẹn á wá deny ìpè mi ìyáwó lọ́wọ́ ẹ̀ a níwọ̀ ló yáwó lọ́wọ́ mi ṣe bí nǹkan báyìí ló fi dúró nígbà báyìí èmi ọ̀rọ̀ á wá dìjà di wàhálà wọ́n á wá kó lọ sọ́dọ̀ ànábì Muhammad sallallahu alayhi wa sallam ṣé nǹkan táwọn ọmọ yahoo náà ń ṣe kọ́ nìyẹn afáàdé lè tún nítorí ọ̀rọ̀ yẹn wọ́n kàn ń ṣe àwọn tàwíláàtì kan lórí ẹ̀ ń sọ̀rọ̀ ẹni tó ń gbáàyàn tó ń lo 419 tẹ́yìn náà dẹ́ define yẹn as 419 kẹ́ tó wọnú ọ̀rọ̀ ẹ wá mú ẹ̀rí ẹni tí wọ́n kó owó mọ́ṣáláṣí fún tí ò kọ tó ń drag ipe show us the mosque ìkan náà ni gbogbo everybody lóòótọ́ ẹ̀rí yẹn sọ pé gbogbo ẹni tó bá ń ṣe bẹ́ẹ̀ ẹ̀rí sọ lóòótọ́ pé gbogbo ẹni tó gbowó mọ́ṣáláṣí tí ò kọ gbogbo ẹni tó gbowó nǹkan kan lọ́wọ́ aráàlú tí ò ṣe fún wọn yahoo everybody kí wá ló dé tẹ́ẹ̀ ṣe ìsìbáàtú ẹ̀kẹ́ fi rinlẹ̀ yí pé gbogbo wọn máa wọná ẹni wọn ò ní wọná wọ́n máa wọ iná ó ní mò ń sọ yìí wọ́n máa wọ iná àfẹn tó bá dá ẹ̀tọ́ yẹn padà kọ́bla ń jẹ́ awilimout kíkú tó dé wá bá tó bá dá ẹ̀tọ́ yẹn padà síbi tó yẹ kó dá padà sí tó dẹ̀ ṣe tàwùbátà nùsúhà tó dẹ̀ bẹ ọlọ́run tó jáwọ́ pátápátá tí ò dé díẹ̀ mọ́ tírú wọn bá kú wọn ará foríjì ọlọ́run wọn ò ní wọná tó bá rí àánú ọlọ́run gbà lórí pé wọ́n dá ẹ̀tọ́ ẹlẹ́tọ̀ padà tọ́bá wá àwọn lárúbáwá yẹn ṣé ọmọ yahoo ń sìn pépà irọ́ kọ́ lòun náà ń present ẹ̀mọ́ Allahu Akbar afá ò gbá rìsáàṣì lórí nǹkan tó ń jẹ́ yahoo kan tó sọ̀rọ̀ yẹn fíìdì tó ní kálukú ń gbáǹbẹ̀ yẹn ọ̀tọ̀ọ̀tọ̀ ni àwọn kan wà ọjà làwọn máa ń tà fóyìnbó ọjà làwọn máa ń tà fóyìnbó wọ́n lè sọ fóyìnbó pé ní Nàìjíríà kí náà porúkọ ẹ̀ ibì kan wà tí epo ti ń jáde ilẹ̀ yẹn ilẹ̀ bàbá àwọn ni wọ́n á dẹ̀ lọ wá fake document wọ́n á send díẹ̀ sóyìnbó yẹn nígbà tí yẹn náà bá máa wá á wá sí Nàìjíríà wọ́n á ti wá wọn kan bí ẹnjìníà láàrin ara wọn náà ni wọ́n á dẹ̀ wọ akoto wọ́n á wọ gbogbo nǹkan wọ́n máa gbé wọn wọnú gbó lọ́hùn tó dẹ̀ máa pìrìsẹ́ǹtì ẹ̀mọ̀ nǹkan tó ń jẹ́ Allah àfà wallahi ìyàwó ò lè rálùjọ náà lọ́hùn àfikọ́ túbá gbogbo ẹni tó bá ń rìnrìn irú bẹ́ẹ̀ náà
tó ń ṣèṣerú bẹ́ẹ̀ náà o òun náà lè rálùjọ́ náà Ọlọ́run o àfi kóun náà túbá o. òyìnbó á dẹ̀ confam epo báyìí nínú lẹ́lẹ̀ a ní tóun bá dé lówó òun máa ṣòwò sí wọn á dẹ̀ ṣòwò sí wọn lẹ́yìn yẹn ń kọ́ àlọ́ la máa rí àníràbò ẹ̀ ṣérú ẹni yẹn ló máa kú òyìnbó tó lè padà sílùú ẹ̀ tó lè ta gbogbo nǹkan ẹ̀ nítorí ó ti rí confam. àbáwọn tó ń ṣe kọ́ máa rì ṣé wọ́n ń ṣe fáwa náà ni àwa tá à ń ṣe matchmaking ní Nàìjíríà yìí. alájà wa àṣàbí àtìdé king wa aleykum salaam wa rahmatulahi wa barakatuh. ẹni tó ṣe kọ́ máa rì tó lọ fẹ́ òyìnbó lórí matchmaking platform tó wá ó lè kọ́kọ́ ná millions of naira fún òyìnbó yẹn láti lè fi confuse ẹ̀ wípé òun nífẹ̀ẹ́ òun fẹ́ fẹ́ lóòótọ́ later tó bá padà yá torí pé òyìnbó yẹn ti fall victim a máa wá ju àwọn lámbà míì tẹ̀lé bàbá wa yẹ ni Ọlọ́run ní padà lẹ́yìn yìí o. ó lè ní ìyá òun sick ó lè ní bàbá òun sick wọ́n fẹ́ ṣe operation kan tó wọ̀ ti 15 million 18 million tóyìnbó á dẹ̀ máa sẹ́ǹdì owó sí á dẹ̀ máa sẹ́ǹdì owó sí á dẹ̀ máa sẹ́ǹdì owó sí tó bá gba tó yẹ kó gbà tán á padà pa gbogbo fóònù nọ́mbà ẹ̀ àbí kó blọ́ọ̀kì òyìnbó yẹn débi pé kò ní rí traces kankan mọ́ òyìnbó mi wọ depression tó lọ ń gbẹ̀mí ara ẹ̀ tó máa pa ara ẹ̀. àfáà ń sọ nínú fídíò yẹn pé àwọn ò sọ Yahoo plus o Yahoo plus ni Yahoo plus kan ní kọ́kọ́ ẹni tí ò fi plus kún tiẹ̀ náà tí àwọn èèyàn pa ara wọn nítorí nǹkan tí wọ́n ṣe fún wọn ṣé yẹn náà ò ti di plus. ṣé yẹn náà ò ti di plus tẹ́lómi máa lọ bẹ́ sómi nílùú òyìnbó àwa tá ń ṣe matchmaking ní Nàìjíríà yìí gan mọye ọpọlọ táwa ti ní ta ti fi mú wọn lọ́wọ́ báyìí tọ́mà láwọn wá sisters. èmi máa ń kìlọ̀ fáwọn obìnrin ni gbogbo tó bá ń lọ láàrin yín tẹ́ ẹ̀ bá ti jẹ́ ń gbọ́ you are at your own risk. ẹbí kan ló lóun ń bọ̀ nílé láti South Africa tó fẹ́ wá fọmọ ní Alif Dawah tó fẹ́ wá ṣe matchmaking ó wá sọ fún sísítà yẹn pé gbà táwọn ń bọ̀ àwọn ti fẹ́ dé airport òun ò mọ̀ pé wọn kì í gbé hard currency wọlé ní Nàìjíríà gbogbo àwọn subhanallah sísítà yẹn rí òun tiẹ̀ ti ń wówó wípé tòró sọ pé àwọn mọ̀pó móhun ọwá gbóhùn lọ sọ́fíìsì wọn pé so onítòhun bá ti jáde òun á dá owó yẹn padà pé òun pe ẹnìkan ní chief of staff lágbàtàwà láàrin ara wa ní Nàìjíríà ní Islamic platform ẹ wá ní tírù yẹn bá kú sórí ẹ̀ kò ní wọná àwọná mọ̀nà. mo sọ fún sísítà yẹn ni etí ẹ̀ mélòó wallahi bó bá sẹ́ndì 10 kọ́bọ̀ sí sàárà lówó ẹ̀ mo wá analyze ẹ̀ fún mi ẹni báyìí ṣọ́rọ́ tí bàbá ètò ló pè ẹ̀ ṣọ́rọ́ tí pó sọ fún ẹ pé kó má kárì mi àlọ́ǹgì mọ́. àbí ṣọ́rọ́ tí bàbá ẹ̀ ṣọ́rọ́ tí nǹkan báyìí sáyẹn ni bó ṣe cut relationship yẹn nìyẹn irú yẹn ń kọ́ so Ọlọ́run ní wala ta'kulu amwalakum bainakum bil batil ẹ má jẹ ẹ̀tọ́ ara yín níjẹkújẹ ogún ológun ẹ má jẹ ṣé àràmù kọ́ lọ́lọ́run pé yẹn tẹ́ bá sọ yí pé kì í ṣe àràmù ẹ mú àyà mi wá ẹ lú àyà náà àlàyé lẹ́kọ̀ọ́ ń ṣe ọ̀rọ̀ lẹ́ ń sọ mẹ́rin wá rẹ̀ kì í ṣe bẹ́ẹ̀ tẹ́lẹ̀ ẹ mú àyà tó sọ yí pé ẹni tó bá jẹ ẹ̀tọ́ ẹlẹ́tọ̀ọ́ tó jẹ ogún ológun tó jẹ ogún ológun kò ní wọná Ọlọ́run ló hàrọ́mù èyí Quran 2 Suratul Baqara
tẹ́ ẹ bá ń gba owó lọ́wọ́ ọmọ Yahoo, gbogbo ẹ̀yin tẹ́ ẹ bá ń gba owó lọ́wọ́ ọmọ Yahoo nínú àfà, ẹjọ́ máa jẹ ìyà ní, ẹjọ́ máa kan ìbínú Ọlọ́run ni, tẹ́ ẹ bá fi tọ́ ọmọ yẹn ò ní jèrè. Bẹ́ẹ̀ ni gbogbo ẹni tó bá gba ẹ̀tọ́ ẹlẹ́tọ̀ọ́, kódà ẹni tẹ́ sọ pé wọ́n lọ lòdù ẹran sínú mọ́tò, wọ́n tún lòdù ẹ̀ padà, òun gangan náà the same ìyà lọ́jọ́ máa jẹ́. Èmi ò sọ pé gbogbo ń tẹ kàkalẹ̀ páwọn èèyàn kan ò kí ń ṣe o, ẹni tó bá mú pé ṣe é ṣe, ìyà kan náà ni gbogbo wọn jọ máa jẹ, tó Ọlọ́run kìlọ̀ fún, Ọlọ́run ti hàrọ́mọ̀ yín tí wọ́n ń ṣe. Báwọn Lárúbáwá náà ṣe ń ṣe nìyẹn, táwọn náà máa gba owó lọ́wọ́ èèyàn, wọ́n á yá owó, tó bá di pé kí wọ́n san owó olówó padà, wọn ò ní san. Ẹni tí wọ́n kówó mọ́ṣáláṣí fún tí ò fi mọ́ṣáláṣí hàn ayé látijọ́ ọjọ́ yìí, tó bá yẹ pé lóòótọ́ ló gbowó mọ́ṣáláṣí, táwọn èèyàn dẹ̀ sọ pé èmi náà dáwó, ẹ̀lò èmi náà dá owó mọ́ṣáláṣí o, ọkùnrin pé èmi náà dá owó mọ́ṣáláṣí o, ọmọdé pé àtàrà Nàìjíríà àtàrà àbúrọ́dù, tó bá rò pé òun ná owó yẹn jẹ, oògùn olóògùn ló ná jẹ, wala ta'kulu amwalakum bainakum bil batil. Ọlọ́run ní ẹ má jẹ haramu ni, ẹni tó bá jẹ haramu ṣe máa wá wà àlùjọ náà. Arab Muhammad, ẹ jẹ́ wá sọ fún yín ibi tí iná ti jáde gangan. Ànábì ní pé ní àlà ẹ̀kẹ́ tí kẹgbọ́ mi o, ẹ̀yin Lárúbáwá, innama ana basharun, èmi tí mò ń dá ẹjọ́ fún yín, ẹrù dáadáa o, èèyàn ní ní ẹlẹ́wọ̀n ara lèmi náà o. Ànábì sọ bẹ́ẹ̀ fún wọn, wa innama ya'tiyani al-khassa, ẹ máa dé wá bá mi lẹ́ni tó ń gbé ẹjọ́ wá, fala'ala ba'dukum an yakuna lahnan, a máa bẹ nínú yín lẹ́ni tó já sí pé ó mú láhán, bí hujjatihi, tó máa rí ẹ̀rí gbé kalẹ̀. Ẹ má gbàgbé pé mo sọ fún yín pé àwọn Lárúbáwá máa ń yá owó lọ́wọ́ ara wọn, tó bá wá di pé kí wọ́n san, tó bá wá ní kan rojọ́, ẹni tí ó yáàyàn lówó lè má mẹjọ́ rò bí ẹni tí ó yá owó tí ò fẹ́ san. Ànábì àwa dá ẹjọ́ fún wọn pé ẹjọ́ tẹ́lẹ̀ yúrò yìí ó súnmọ́ kó já sí pé o ò ya lówó lóòótọ́ náà, tó bá jẹ́ o ya lówó ni ìwọ náà ṣáà gbọ́ nǹkan tó sọ, ẹ máa lọ, ìwọ ò gbọ́dọ̀ fún lówó kankan padà mọ́. Inú wọn máa wá dùn pé àwọn mẹjọ́ rò, l'Ànábì ṣe máa wá ń pè wọ́n padà. Ẹ lọ mọ̀ yí pé èèyàn bíi tiyín lèmi o, àmọ́ o ẹnìkankan nínú yín tó rojọ́ tá ń dá ẹjọ́ tó ń gbé fún, ó lè dá láhán pẹ̀lú àwọn ẹ̀rí tó múnádóko mẹ̀mbáẹ́dì ju àwọn apá kan tí ẹjọ́ ò fẹ́vọ̀ lọ. fàákùdì ìláhùn, èmi á dá ẹjọ́ o, àmọ́ ẹ lọ mọ̀ yí pé ní fámẹ́nà ọ̀dọ́ ìtù, ẹjọ́ tèmi àní Muhammad bá dá o, láhùbìlẹ̀ hápìlì muslimin, ẹni tí ń bá dá ẹjọ́ fún behapil muslimin láti jẹ ẹ̀tọ́ mùsùlùmí níjẹkújẹ, fa innama hiya qat'an, ìpín kan ni ó gbà yẹn o, minnari, nínú iná. Ẹwọ́n tánàbí sọ́mbẹ̀ yẹn jọmọ́, tó bá já sí pé in tí àwọn Yahoo ń ṣe tí wọ́n ń gba ẹ̀tọ́ ẹlẹ́tọ̀ọ́, tí wọ́n ń jẹ wo kó má fọ́ọ̀lù fún, wọ́n tún máa fọ́ọ̀jì signature bank manager, tó dá sí pé tó bá tún gbé wọnú sísítẹ́ẹ̀mù báyìí, ẹ wash popping,
ọmọ Nàìjíríà ni wọ́n lọ mú Dubai láti Amẹ́ríkà tó bá já sí pé ìdájọ́ kékeré yẹpẹrẹ ni kí ló dé tí wọ́n ṣe gbogbo orú wàhálà yẹn kí ló dé tí ò ní wọná ẹ tún má gbàgbé àdìsí tánàbí sọ tó ń bèèrè lọ́wọ́ àwọn sọ̀hábà yìí pé ní atadruna man alimuflisu ǹjẹ́ ẹ mọ ẹni tó já sí pé ní ó jẹ́ olófo níjọ́ gbèǹde àlìkìyámọ̀ táwọn sọ̀hábà sọ wípé ẹni tí ò ní kọ́bọ̀ débi pé náírà wàlà mọ̀táàrù bẹ́ẹ̀ ni kò tún gbádùn ayé òun lolófo níjọ́ gbèǹde àlìkìyámọ̀ ànábì ní rárá alimuflisu ẹni tó jẹ́ olófo òun lẹni tó já sí pé yà àti ìyá ọmọlẹ̀kìyàmọ̀ bí sọ́láàt wà síyàm wà zakat ànábì ń ka gbogbo ẹ̀ pé ẹni tó dé níjọ́ gbèǹde àlìkìyámọ̀ ó kírun dáadáa ó gbààwẹ̀ dáadáa ó yan zakat dáadáa gbogbo iṣẹ́ rere ló ṣe dáadáa àmọ́ àwọn èèyàn máa wá lọ mú pé ọlọ́run ò má jẹ́ kó lọ ọ̀rọ̀ ẹ̀ ò tọ́ sálùjọ́ náà kí ló dé tọ́rọ̀ ẹ̀ ò ṣe sọ́ sálùjọ́ náà wàṣátà mahadà ó fi ẹnu ó fi ṣáàtà àwọn èèyàn ó fẹnu bà wọ́n jẹ́ ó parọ́ mọ́ wọn ó bú wọn ẹgbà ẹ̀san ẹ̀ fún wọn lénìí nínú tánàbí kà ní pé ní wàyá akulu mẹ́ẹ̀lá hádà ó jẹ ẹ̀tọ́ ẹlẹ́tọ̀ọ́ níjẹkújẹ ogún ológun ní tí òun ṣe tiẹ̀ ìyẹn ń kọ́ nígbà tánàbí máa parí ọ̀rọ̀ ọni fún mọ̀tọ́rì hú fi náàrí nígbà tó bá gba gbogbo iṣẹ́ rẹ̀ tó fi sọ gbèsè àwọn tó Yahoo láyé tí ò níṣẹ́ rí mọ́ wọ́n á máa wá mú aburú àwọn yẹn wọ́n á máa wá dà lé lórí kò níṣẹ́ rí mọ́ aburú ẹ̀ tún kó jọ ó ń kọ̀ǹpáìlì títí àpọ́rí hú fi náàrí wọ́n á wá sọ fún pé máa wọ iná lọ báwo ni ò ṣe wá ní wọná ẹ̀rí rẹ̀ áyà kan àdísì méjì áyà kan àdísì méjì ṣé kò tó lẹ́rìí ibi tẹ́mi kàn máa sọ̀kalẹ̀ ọ̀rọ̀ sí ni wípé kí àáfàá wa tó bá ní gbogbo apáta ní mọ́là kì í ṣe gbogbo wa ní mọ́là o kì í ṣe gbogbo wa ní mọ́là wọ́n ní gbogbo apáta ní mọ́là ẹni tílẹ̀ bá mọ́ bá ní bàrá o kì í ṣe gbogbo wa ní mọ́là o Yorùbá lè ní so owó yẹn ó yàtọ̀ síra wọn Ìgbò wà minority àwọn bíi Niger Delta àwọn náà wà so ẹni tẹ́ ẹ bá ká aburú mọ́ lọ́wọ́ nídìí iṣẹ́ àfà ẹ jáde ẹ sọ̀rọ̀ ẹ̀ tó bá jẹ́ èmi náà ni ẹ sọ̀rọ̀ mi ibi tí n bá kù sí tó bá jẹ́ kí n tọrọ àforíjìn ṣùgbọ́n èmi ò bá máa sọ̀rọ̀ ṣùgbọ́n ẹ sọ nínú ibẹ̀ yẹn pé ẹni tó bá ní ẹ̀rí nǹkan míì yẹn la wá jáde mú wáyìí ipe gbogbo ẹni tó bá Yahoo ẹni tó lu jìbìtì ẹni tí wọ́n fún lówó kó kọ́ mọ́ṣáláṣí tí ò kọ́ ẹni tó fún lówó kó fáwọn èèyàn lóúnjẹ tí ò fún wọn tó ń febi pa wọ́n ẹni tó gba public fund ipe ara èèyàn kan ò yá ó yẹ kó ná owó yẹn sọ hospital fónítọ̀hún yẹn kò ná ẹni tó ń gba mọ̀sáádà láti Saudi tó ń ya fọ́tò mọ́ṣáláṣí àbí tó ń ya fọ́tò ẹran ní Nàìjíríà gbogbo wọn bẹ́ẹ̀ wọ́n ti hálàfà ìdájọ́ Ọlọ́run pé ní ẹ má jẹ ẹ̀tọ́ ara yín ní ọ̀nà tí ò dáa gbogbo wọn àti Yahoo àti Látìmù àti 419 àti Gbájúẹ̀ àti gbogbo orúkọ tó bá wù ká fún tí wọ́n bá fi kú sórí ẹ̀ wọ́n máa wọ iná ẹ̀rí lélẹ̀ àbí Allah subhanahu wa ta'ala kó ṣe wá ní ẹni tó máa rí òdodo tó dẹ̀ máa dámọ̀ tó dẹ̀ máa tẹ̀lé Allahumma arina al-haqqa haqqan warzuqna ittiba'ahu wa arina al-batila al-batila warzuqna ijtinabahu Allahumma la tad'a lana dhanban illa ghafartahu wala hamma illa farajtahu wala dayna illa qadaytahu
ya arhamar rahim la hawla wala quwwata illa billahi aliyyil azim. Ájì wa àti umura payment ń lọ. Gbogbo wọn tó bá fẹ́ sanwó ẹ pè mí sórí 070 519 55 237. Gbogbo wọn tó fẹ́ sanwó hajj fún hajj èyí tí a kọjú sí 070 519 55 237. Àwa tá fẹ́ sanwó umura náà, bó jẹ́ umura Ramadan, bó jẹ́ umura December. Alif Estate, ilẹ̀ wa tó wà lẹ́pẹ̀ẹ́, ó yìí wà ní títà báyìí. So a ti sọ fún wa pé ó ti kúrò ní 3 million, ó ti di 3.5 million fún 5 plots. Investment price ni o. Ní environment ibi tá wà, ìwọ náà lè gọ́gùn ẹ̀ Ìlara Ẹ̀pẹ́, ilẹ̀ ti di 3.84 million a plot níbẹ̀. Ìwọ náà lè gọ́gùn ẹ̀, o lè pe àwọn tó ti ń polówó tó ti ń ta títí wọn. So kọ́lọ̀ kó ṣe rọrùn. Bákan náà, àwa tá ń fẹ́ matchmaking lọ́kùnrin lóbìnrin bóyá láti Nàìjíríà àbí labroad, ẹ lè pe the same number yẹn. Kọ́lọ̀ kó ṣe rọrùn fún wa. Bákan náà, Ramadan ti ń bọ̀ báyìí. Gbogbo ẹ̀yin tẹ́ máa ń bá wa dá sí feed and be fed. Ìyẹn ni